tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn òde. Mo kí yín wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, etí tẹ́ fi ń gbọ́ wa mà ní di. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ikú kò ní wá gbéṣẹ́ o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ọwọ́ bá o, ọwọ́ bá o, ògúlùtú bọ́nú omi. Ọwọ́ bá o, ara tiẹ̀ ti wá rọ̀ báyìí. Ara gan ti rọ̀, ọwọ́ nìkan kọ́ ló tún bà mọ́. Ta lára rọ̀? Ọ̀gbẹ́ni ni o, ọ̀gbẹ́ni El-Rufai. Ọ̀gbẹ́ni El-Rufai ni o. Ara ti rọ̀ látàrí wípé ọwọ́ ti tó. Ká sọ pé ọwọ́ ti tó El-Rufai. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí, ó ti fi hàn gàdàgbàǹgbà pé ọwọ́ ti tó El-Rufai débi wípé ẹnu bàbá ti wọ wì. Tí n bá sọ pé náà ń jó lórí omi, ẹni lọ bá yín kórè wá. Ọwọ́ àwọn Israel, ìyẹn àwọn ọmọ ogun Israeli, ọwọ́ wọn ti tẹ El-Rufai o. Bí bàbá ṣe na pápá bora nìyẹn. Bàbá ṣì wà lórí eré tọ́wọ́ wọn ti tẹ̀ ẹ́. Bẹ́ẹ̀ni, ọwọ́ wọn ti tẹ̀ ẹ́. Ọwọ́ àwọn Israel force ó ti tẹ El-Rufai o. Ló bá sáré jẹ́wọ́. Ìyẹn ní kankan. Bóyá lẹ mọ̀ pé òun ní kọ́kọ́. Bákan náà Gumi, ẹ ti mọ̀ Gumi ọ̀rọ̀ kan òun náà ò balẹ̀ mọ́ nítorí ikú tó ń pojúgbà ẹni òwe ló pa fún ni. Nígbà tó ti rí pé ọwọ́ ti tẹ El-Rufai, ó ti bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò. Ibẹ̀ ni Gumi gan ti yá ṣe kíni, ó ti sán pàǹpá ẹ̀. Gumi náà ti ṣe kíni, ó ti yá ń fẹsẹ̀ fẹ́. Ọmọ Yorùbá ẹ̀jẹ̀ gbé yín débẹ̀. Eré ni El-Rufai pè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ṣe bí àwọn Israel force yẹn, ó rò bóyá wọ́n jọ àwọn ọmọ ogun Nàìjíríà ni, tó jẹ́ wípé wọ́n mọ̀ fi làálàá wọn ṣòfò. Àwọn Israel yìí wọ́n gbọ́n pa, wọ́n ti gé tí ọ̀tún wọn lọ. Tó túmọ̀ sí wípé àwọn eléyìí ò tiẹ̀ gbọ́n El-Rufai. Oníṣe lọ dúró tán pé ṣé wọ El-Rufai, àwọn máa fà lẹ́sìnkún òfin ìjọba lọ́wọ́. Láti gba ẹ̀dẹ̀kẹ̀ ní El-Rufai gan ọkùnrin ò ti balẹ̀ mọ́. Ló ti ń sá kíjokíjo, ló ti ń sá lọ́tún sá lósì wípé ẹ jọ̀ọ́ báwo mo ṣe fẹ́ ṣe é. Gumi náà ṣòkòtò ti ṣó. Ṣẹ́rí tó wá pọ̀ ní sọ̀tánì ṣòkòtò. Bẹ́ẹ̀ ni sọ̀tánì ṣòkòtò. Ṣẹ́rí ẹ̀yin Fúlàní tó jẹ́ pé ìkànnì yín gbogbo pátápátá lọ́nà máa mú jáde. Yorùbá nation máa dúró sẹ̀. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Kò sí. Bàbá Tinubu àkìyìn ẹ ṣe eléyìí náà. Ṣẹ́rí àwọn Israel force tí bàbá Tinubu kó wọlé, tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́, ó dàbí pé orí El-Rufai ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Jìnnìjìnnì ti bá bàbá. Ṣòkòtò ti ṣòǹdì bàbá. Bàbá gan mọ́ tó kàn mọ́. Ó ti dìgbẹ́ àfẹ́wé. Bẹ́ẹ̀ ni o. Ó ti dìgbẹ́ àfẹ́wé. Nítorí El-Rufai gan alára gan ti ń sọ̀rọ̀, ó ti ń ṣò, ó ti ń gbọ̀n lẹ́nu. Bàbá Tinubu ẹ ṣe lè iná. Ẹ ṣe lè iná. Àdúpẹ́ ẹ ṣe lè iná. Ẹ wo, ẹ jẹ́ kí á ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ já gbọ́n tí àwọn èèyàn sọ. Bàbá wa Tinubu ẹ ṣé o. Pé ṣùgbọ́n ohun tó kù ni pé ẹ bá wa pín orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, ẹ bá wa pín orílẹ̀-èdè Nàìjíríà. Odùduwà túbọ̀ gbé wá o. Bẹ́ẹ̀ ni, kò ní gbé ọ̀dàlẹ̀. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bàbá wa Professor Banji Akintoye, bàbá ẹ ṣé púpọ̀. Bẹ́ẹ̀ ni, mò ń sọ pé bàbá ẹ ṣé púpọ̀. Torí bàbá wa Professor Banji Akintoye ló la gbogbo àwa ọmọ Yorùbá lójú wípé a lẹ́tọ̀ọ́ láti kúrò ní abẹ́ ẹrú yìí. Bẹ́ẹ̀ ni, bàbá wa Professor Banji Akintoye lọ fi ọ̀nà hàn wá wípé ọmọ Yorùbá àsìkò dé tẹ̀yìn gan máa dìde gba òmìnira yín. Torí tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà ìwáṣẹ̀ tẹ́lẹ̀
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn baba ńlá wa máa ń sọ wọ́n á ní nàìjíríà go better nàìjíríà go better ẹja máa forí tì í orílẹ̀-èdè á dáa ṣùgbọ́n ńgbà tí bàbá wa Professor Banji Akíntóyè wọlé dáadáa wọ́n ní ó ti tó àsìkò àti lọ ẹ ti láǹfààní àti lọ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn kí ló wá ń dá yín dúró ẹ ti láǹfààní àti lọ so àṣẹ àtúnṣe extra ẹrú ọdún mẹ́wàá kún ni ẹ wo bàbá Professor Banji Akíntóyè ikú ò ní pa yín bákan náà kí bàbá wa o olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní bàbá ikú ò ní pa yín Yorùbá nation la fẹ́ Oòduà nation la fẹ́ o no going back òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni o Yorùbá nation no going back kudos to our bàbá Tinubu nítorí pé ẹ ṣe léyìí bẹ́ẹ̀ ni o àti àdúpẹ́ eléyìí tẹ́ ṣe àwagan ò ní gbàgbé a ò ní gbàgbé nítorí wípé ṣẹ́rí àwa máa ń mọ iyì olóore bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ ẹlòmíì ìkànnì ṣe é fẹ́ gbọ́ gbogbo scope àti lamba tí bàbá Tinubu ń ṣe wọ́n múra ìdìbò 2027 lẹ́ni o bẹ́ẹ̀ ni pé wọ́n múra ìdìbò 2027 sílẹ̀ nítorí election náà ni bàbá fi style lò fẹ́ fi dìde gbogbo ẹ̀ lọ́sẹ̀ wá ń lo àwọn lọ́sẹ̀ ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ láti lè fi fa ojú ọmọ Yorùbá mọ́ra pàápàá jùlọ láti lè fa ojú olóyè Sunday Igboho mọ́ra wípé wọ́n á lè mọ̀ pé Yorùbá àwọn ṣe nǹkan ẹ wo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ṣùgbọ́n bàbá àdúpẹ́ náà àdúpẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹjá ká àtẹ̀jíṣẹ́ àwọn ẹlòmíràn ẹjá gbọ̀n tí ẹlòmíràn sọ bẹ́ẹ̀ nìkan ní gbogbo nǹkan tí bàbá Tinubu bá ṣe wọ́n ní torí ara wọn ni o wọ́n ní kì í ṣe nítorí ọmọ Yorùbá eré ìdìbò 2027 ni bàbá ń sáǹsìn Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Yorùbá nation no retreat no surrender bẹ́ẹ̀ ni Yorùbá nation is the only solution bàbá Professor Banji Akíntóyè akíyín dáadáa bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà akíyín ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ ká lè gba orílẹ̀-èdè wa ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ sójú ẹ̀jọ́ ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tún lọ́sí pé Yorùbá nation nìkan ọ̀nà àbáyọ la fi sọ pé a ó máa bẹ bí ẹni bẹ ṣú àtẹ́lẹsẹ̀ yìí ó máa bẹ náà gbogbo ẹni tó wá láòtù ní dé ńkọ́ ó máa láwọn ní débà God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa ó dàbọ̀.